tí heavy petting ò bá exist, òyìnbó ò ní orúkọ fún un, kò ní sí term or one particular name tó máa jẹ́. So for us to have a term for it, that means it exists, because mo rí tí èèyàn kan fi sí comment section pé ṣérú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣó really ní meaning or ṣó exist. Yeah, it exists actually. Then àwọn tó bá yẹ pé ń díá, tó yẹ pé wọn ò fẹ́ mójú kúrò, wọn ò dẹ̀ tí ì ṣetán láti bẹ̀rẹ̀ òwò ọmọ, wọ́n á máa ṣe heavy petting, àwọn náà máa ń fall victim. Personally, mo ti réyàn tó jẹ́ virgin like 2 or 3 tó lóyún through heavy petting yẹn. So ìwọ tó bá mọ̀ pé virgin yẹn, it's either kó dúró tàbí kó dóko. Tó bá ti mọ̀ pé ò ready láti dóko, dúró. Má wulẹ̀ sọ pé ẹ fẹ́ máa ṣeré pá kan tó máa wá lead yín sí heavy petting. Heavy petting lè fún ẹ lóyún, just like tí mo ṣe ṣàlàyé nínú fídíò yẹn. Then apart from the fact yìí pé àwọn tí wọ́n jẹ́ chase náà máa ń fall victim of heavy petting yẹn, then heavy petting ó tún wúlò fún àwọn extreme arúgbó, àwọn arúgbó tó ti dàgbà tó bí 100 tó dẹ̀ sì nífẹ̀ẹ́ ara wọn. Ẹ mọ̀ nígbà míì tí àwọn ìyá yẹn wọ́n lè ní àwọn ò fẹ́ ṣe anything mọ́. Most of the time tí ọkùnrin bá ti wà aged bẹ́yẹn, ẹ mọ̀, wọn ò need too much stress or too much mechanical in and out or thrusting or whatever. All they need is just to rest and just to do little heavy petting and sleep off. Ṣóyé wa. So fún àwọn extreme old or aged couple or people tí wọ́n sì jọ wà together, so fún àwọn tó máa lè ṣe direct penetration complete one, ìyẹn tún sì dá. But heavy petting yẹn, nǹkan tó ń pè ní studies nìyẹn, and àwọn question tí wọ́n ń dájọ́ béèrè nípa rẹ̀ ni wípé ṣé ó lè mú kóbìnrin lóyún. Heavy petting lè fún ẹ lóyún, ó lè fún ẹ lóyún confam ni, because kò dìgbà tí full penetration bá ṣẹlẹ̀ kí obìnrin tó lóyún. Gbogbo akitiyan pé kóbìnrin lóyún, kí àtọ̀ kó wáyè débi tí ẹyin wà ni. Any activity tó bá ti lè mú kí àtọ̀ kó come in contact pẹ̀lú ẹyin ni oyún máa fi ṣẹlẹ̀. IVF, wọ́n á fi àtọ̀ sí ibi ẹyin náà ni, tọ́lọ́run bá dẹ̀ ní kó bọ́ sí, fertilization ṣẹlẹ̀ náà nìyẹn. So kò dìgbà tí èèyàn bá ní complete ìbálòpọ̀ àbí complete dídó kó tó di pé oyún ó ṣẹlẹ̀. So heavy petting yẹn nísìnyí, nígbà míì ẹ má gbàgbé pé àwọn neural reaction yìí, they are faster than even the man himself. So tí ọkùnrin bá ní arousal, àwọn reaction yẹn fast ju òun gan lọ. Àwọn tí dopamine level wọn àbí tí serotonin tó jẹ́ neurotransmitter tí level kíní yẹn bá high lára wọn, the reaction is faster than even the person himself. Like action to be àwọn reflex action tó yẹ pé you cannot control. So tó bá wá lóun ṣe heavy petting, tí full penetration gan tún fi ṣẹlẹ̀ ò ní mọ̀. So ìwọ tó bá mọ̀ wípé virgin ni ẹ ò tí ì mọ ọkùnrin, má wulẹ̀ lọ ṣe heavy petting. Dúró rẹ kó mọ̀ pé nígbà tó bá ṣetán láti bẹ̀rẹ̀ sí ní ṣe òwò ọmọ, ìlọ́ tó bẹ̀rẹ̀ dídó. Kì í ṣe pé mo wá ṣe heavy petting, àwọn virgin ló náà máa ń fall victim of that heavy petting, àwọn náà máa ń ṣe jù. So kí ẹ kíyèsára, kí ẹ má lọ rèé ṣe nǹkan tí ò tó jẹ́ pé àìtọ́jọ́ tọkàn yín ò tí ì fẹ́ ṣe. Then àwọn young ladies tó ṣẹ̀ ń dàgbà, báwọn young adults, let them know heavy petting is not recommended at all fún àwọn religious sisters. Then wọ́n tó bá dẹ̀ mọ̀ pé celibate ni ẹ, mọ̀ ṣe celibate ẹ lọ. Tó bá dẹ̀ mọ̀ pé o ti tán tó fẹ́ dóko, lọ rèé ṣe the right way. So if you rely on heavy petting, ẹlòmíì á ní oyún tí ò dẹ̀ ní mọ̀, á sì máa ní ṣe bí kò ṣáà wọlé tán, ṣe bẹ́ẹ̀ náà ọ̀nà ni. Heavy petting lè fún ọ lóyún o. Go and ask medical doctors or those that knows about all these things. Ask them. So ẹ mọ̀ ṣeré pá débi wípé mo wá fi okó rin ẹ̀gbẹ́ òbò, ẹ mọ̀ fokó rin awẹ́ ẹnu ọ̀nà òbò, ẹ lẹ́yìn ṣe heavy petting. Mo wí o, mo yàn o, Ọlọ́run ṣàánú wa. Then àwọn arúgbó náà lè ṣe heavy petting. So that particular word tí ò bá ní wúlò kò ní exist fún brother tí wọ́n béèrè wípé ṣérú nǹkan bẹ́ẹ̀ yẹn gan ṣó tiẹ̀ make sense. Yeah, it makes sense. Tí ò bá sí importance ẹ̀ kò ní exist rárá nínú studies. So heavy petting is not allowed. It's as good as dídó. Ẹni tó bá dẹ̀ tí ì ṣe tán, ó má wulẹ̀ gbìyànjú ẹ̀. Ọlọ́run á pẹ̀lú gbogbo wa.
you so much.